bí ẹ bá ń gbọ́ pékélé pékélé bí ẹ bá ń gbọ́ pékélé pékélé ibi ìpàdé ìta gbangba lórí ṣíṣe ṣe orílẹ̀-èdè Yorùbá ẹgbẹ́ ìlànà ọmọ Oòduà USA ńlọrọ̀ ń gbà lọ. A ó pàdé pẹ̀lú bàbá wa àwíṣe àgbáyé ọ̀jọ̀gbọ́n àgbà Wándé Abímbọ́lá. A kì í bá babaláwo gbélé kójú máa pọ́n ni nítorí pé iwájú òkun ní í ṣe ẹ̀yìn òkun ní í ṣe erin kò ṣe yí padà fún àbàtà kúnkúnkún ènìyàn tó mọ̀ pé òkun ò sí. Èyí ló mú kẹ́gbẹ́ ìlànà ọmọ Oòduà ní USA ó kàn sí bàbá wa àwíṣe àgbáyé Ògúnwándé ọmọ Abímbọ́lá ìrókò síbi ìpàdé ìta gbangba lórí ṣíṣe ṣe orílẹ̀-èdè Yorùbá ní déédé aago 6 ìlà oòrùn Amẹ́ríkà 6 p.m. East Standard Time àti aago 11 alẹ́ nílẹ̀ Yorùbá lọ́jọ́ 18 oṣù yìí Sunday May 18th 2025. Nọ́mbà Zoom òun ni 862-704-80064. Kóòdù ìpàdé ni 650164. Ẹ̀túyàyà kékulé ó sọ fún toko ẹ wá pàdé àwíṣe àgbáyé ọmọ Abímbọ́lá ìrókò. Ẹ káalẹ́. Ẹ jẹ́ á pàdé Abímbọ́lá ìrókò. Mo kí gbogbo ẹ̀yin olólùfẹ́ orílẹ̀-èdè òmìnira Yorùbá. Mo kí yín. Mo kẹ́yìn bàbá, mo kí yín tológun. Mo kí yín tọlọ́ṣà. Mo kí yín ti gbogbo nǹkan tí ń gbénú ní kálukú. Mo fi Elédùmarè ọba mi òkè mo fi kí yín o. Mo fi ọ̀gá mi bàbá wa Ọláyọmí Kóìkí mo fi kí gbogbo ilé pátá. Mo kí gbogbo àwọn òṣìṣẹ́ Kóìkí Media bringing the work closer to your doorstep. Mo kí wa pé a kú dédé àsìkò yìí, a kú àtàárọ̀. Gẹ́gẹ́ bí ìṣe wa, mo fẹ́ kẹ́ ẹ bá mi pín ètò yìí. Ṣẹ̀rí ètò tàlẹ́ yìí ó ṣe pàtàkì kí a pín jákèjádò gbogbo àgbáyé, pàápàá jùlọ nílẹ̀ Kóòtù Òjíire. Kódà àwa tá a bá wà nínú ẹgbẹ́ onímọ́tò àbí a wà nínú ẹgbẹ́ ọlọ́kadà, ó ṣe pàtàkì ká pín ètò tàlẹ́ yìí. Mo fẹ́ mú àwọn nǹkan kan wá fún wa lálẹ́ yìí nípa ìrìn àjò àwọn ìyàwó àwọn Fúlàní. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ìyàwó Fúlàní, ìṣọ́ra dé o, àkíyèsí dé. A ní láti máa ṣọ́ra, pàápàá jùlọ àwọn onímọ́tò. Ṣùgbọ́n gẹ́gẹ́ bí ẹ ti mọ̀ pé ìṣe tiwa ni, ìṣe tèmi náà tún wá ní pé èmi a máa fẹ́ kí ọ̀tọ̀kùlú èèyàn tó bá ń darapọ̀ mọ́ ètò, èmi a máa fẹ́ kí wọ́n mọ bá mi pín ètò náà jákèjádò gbogbo ibi tó yẹ kó dé. Pàápàá jùlọ mo tún tẹnu mọ́ lẹ́ẹ̀kan sí lọ́dọ̀ àwọn onímọ́tò tó ń wa mọ́tò ní gáràjì. Ẹ dákun ètò talẹ́ yìí mo fẹ́ kí ẹ bá wa pín dọ́dọ̀ wọn dáadáa. Àbí àwọn ọlọ́kadà, àwọn náà ṣe pàtàkì kí wọ́n gbọ́ ètò tàlẹ́ yìí. Mo ń bọ̀, ẹ já máa lọ. Kóìkí Media, we're bringing the world closer to your doorstep. Kóìkí Media, Kóìkí Media, Kóìkí Media, we bringing the world closer to your doorstep. Kóìkí Media, Kóìkí Media, Kóìkí Media, we bringing the world closer to your doorstep. Àwọn sẹ́lára àgbà yìí dá, àwa ló la
sáàtì èdè ìgbéde lárugẹ nílẹ̀ Oòduà o àwa gangan ni bàbá. Koiki Media, Koiki Media, Koiki Media. Ìgbéde wọn lọ sọ́tì ọjọ́ tẹ́. They never sabi wetin we carry for her. But they move closer before them to sabi. I said they never know wetin we carry for body. But they move closer before them to sabi. Ọ̀kìn lọ lọ́jà ẹyẹ ìhun ló ló lọ jù. Ẹyẹ tó lórí kòtò bí àdó wọn pèsè lẹ́nu. Ká ṣiṣẹ́ fún ilẹ̀ bàbá wa. Ká ṣiṣẹ́ fún ìlú bàbá wa. Kájùmọ̀ sowọ́pọ̀ ká lè gbójúlú àga. Odùduwà kò bá lè gbé wá. Ọmọ Odùduwà ṣègìrì. Ẹ dìde fún ẹ̀kọ́ adúláwọ̀. Ká lè jọ jùmọ̀ gbé ilẹ̀ ìlérí. Àwa lè gba ògo ilẹ̀ wa. Ká ṣiṣẹ́ ká lè jọ gbàdé. Ká lè gbàdé adé adúláwọ̀. Àwa ni mọ̀lẹ́ tí yóò tàn káàkiri. Ọmọ Odùduwà ni wá. Koiki Media, àwa là ń gbé tó lárugẹ. Ètò tó mọ́jú ọ̀gbọ́ tí wàá máa ní. Kásá. Ẹgbẹ́ polówó ọjà wà káyé bùbá yín jẹ. Ètò tó mọ́jú ọ̀gbọ́ tí wàá máa ní. À ń gbé tó lárugẹ, à ń gbàṣà lárugẹ. Ètò tó mọ́jú ọ̀gbọ́ tí wàá máa ní. News and sports, ẹ máa rí gbọ́. Ètò tó mọ́jú ọ̀gbọ́ tí wàá máa ní. Ọmọ Ìjẹ̀bú alárẹ̀ mi ló ní kí n máa gé tantan. Koiki Media ọ̀rọ̀ lágbájú mọ̀ mi. Má bá ṣẹ̀rẹ̀ lọ. Ọmọ Yorùbá nìyẹn, ọmọ Yorùbá tàtà o. Àǹjádùn rẹ̀, ọmọ Ìjẹ̀bú alárẹ̀ mi. Ṣé ìlọ má gidi bọ̀ ọ̀tẹ̀ máa lẹ̀? Ẹ̀yin lọ́mọ onígbò máa ń dé mádémádé. Ẹ̀yin lọ́mọ onígbò máa wọ̀ o. Igbó máa wọ̀ gbàdéjì ò gbọ́dọ̀ wọ. Àjòjì tó bá wọ̀ bẹ́ẹ̀ á tẹ̀lé ní bọ́ra. Ẹ̀yin lọ máa náwó òyìnbó tó dé. Ìgbà tó yìnbó dé o, owó náà dẹ́kun pọ̀ sí o. Koiki Media ṣàwa ní bàbá. Koiki Media àwọn ní bàbá. Koiki Media àwọn ní bàbá. Àdáńtọ́ àtúnpèrè gidi. Koiki Media àwọn ní bàbá. Àwa là ń gbé tò lárugẹ jẹ́ ká jọgbọ́ o. Koiki Media àwọn ní bàbá. Àtúnjà fẹ́tọ̀ ilẹ̀ wa, fẹ́tọ̀ ilẹ̀ Yorùbá. Koiki Media àwọn ní bàbá. Ọmọ Oòduà ni wá o, lọ́kànkọ̀ọ̀kan. Koiki Media àwọn ní bàbá. Ikú tó ṣe bí lébi òsì, àdìmú bàbá yọ. Koiki Media àwọn ní bàbá. We bring you up closer to your doorstep. Koiki Media àwọn ní bàbá. Afẹ́fẹ́ tó fẹ́ òòdùn kan yòókù lára ni. Koiki Media àwọn ní bàbá. Àpèrègèdè Olódùmarè ló fún wa ṣe. Koiki Media àwọn ní bàbá. Gbogbo ayé ẹ̀gbọ́n, àwa ní bàbá o. Koiki Media àwọn ní bàbá. Ẹ máa bọ̀ wá ẹgbẹ́ polówó ọjà yín wá o. Koiki Media àwọn ní bàbá. Odùduwà lágbèdá ní òtítọ́ lágbèdá ní. Koiki Media àwọn ní bàbá. A kì í sọ̀dálẹ̀, a kì í sóníkèéta. Koiki Media àwọn ní bàbá. Àgùntàn, àgùnpèrègèdè. Koiki Media àwọn ní bàbá. Koiki Media we bring you up closer to your doorstep. Koiki Media is around. Give us the test. Is around o. Give us the test. Ladies and gentlemen, ẹ mú kalẹ̀ sílẹ̀, ẹ fẹ́ sí iye bọ́ọ̀lù tó tó kojú gbogbo. Ladies and gentlemen, ẹ mú kalẹ̀ sílẹ̀, ẹ fẹ́ sí iye bọ́ọ̀lù tó tó kojú gbogbo. Koiki Media is around. Koiki Media. Mo mọ̀ kí wa lẹ́ẹ̀kan sí. Ẹ gbọ́
wọ́n ní ẹ tẹ́tí ẹ gbọ́, ẹ mú kalẹ̀ sílẹ̀ kẹ́ ẹ wá gbọ́ ètò tálẹ́ tòní. Mo kí wa pé a kú ìmúra rálì tó ń bọ̀ yìí. Mo gbà ládùúrà pé láyọ̀ àti àlàáfíà náà ló máa dé bá wa. Èmi àti yín a ò mọ̀ ní dẹni àwátì. Mo kí bàbá wa Prọfẹ̀sọ̀ Adébánjí Akíntóyè, bàbá dáadáa, bàbá alálùbáríkà, bàbá kẹ̀pẹ́kẹ̀mí ọlá ògùn. Mo fi kíkí bàbá wa olóyè Mọ́jàsọ́lá Ìgbòho Òòṣà. Ó bàbá dámì mú kí yín o. Ẹ kú àkínṣe. Mo wá fi kíkí bàbá wa yìí olóyè Mọ́jà, mo fi kí pírẹsidẹ́ǹtì wa, bàbá dáadáa, bàbá alálùbáríkà, bàbá gbogbo ìfẹ́ lódùn, bàbá wa Gani Alágbàlá. Mo kí yín bàbá, bẹ́ẹ̀ ṣe ń tò ó lágbára Èdùmàrè kò ní wọ́ kò sì ní dàwó. Ẹni tí ó wo ìmọ̀ yín lọ́wọ́ tí ó dàrú mọ́ yín lọ́wọ́, bí aláàárọ̀ bá ní kó dáa fún ròǹtọ̀hún, alálẹ̀ ò ní jẹ́ kó dáa fún un. Mo wá fi kíkí bàbá wa Alágbàlá, mo fi kí gbogbo ọ̀tọ̀kùlú ènìyàn, àti lọ́kùnrin àti lóbìnrin, àti lọ́mọdé àti lágbà, tá a fi tọkàntọkàn, tá a fi tẹ̀mítẹ̀mí, tá a fi ń gbìyànjú láti lè jìjàǹgbara yìí pé àníṣe ká lè bọ́ kúrò lóko ẹrú, ká lè bọ́ kúrò lọ́wọ́ ogun àwọn Fúlàní, àwọn ajínigbé, àwọn báńdíìtì wọ̀nyí. Ibi gbogbo wa ti ń mówó tà ná lọ́tùn lósì nípa dátà àbí nípa nǹkan mìíràn lórí ìjàǹgbara yìí. Mo gbà á ládùúrà pé ọwọ́ ẹnìkọ̀ọ̀kan wò ní kàn sàlẹ̀ àpò. A ò mọ̀ ní báráyé fọwọ́ tì í. Ìdààmú kéré jù kò ní jẹ̀pín ẹnìkọ̀ọ̀kan wa. Ẹ jẹ́ ń sáré lọ tààràtà sórí ètò tó gbé wa jáde lálẹ́ yìí. Lónìí tí ń ṣe ọjọ́ 15 nínú oṣù karùn-ún ọdún 2025 tá a wà ń bẹ̀ yìí. Ilé-iṣẹ́ Koiki Media bringing the work closer to your doorstep. Òun náà ló ń gbé ètò yìí jáde. Ilé-iṣẹ́ náà ní bàjẹ́ lágbára Èdùmàrè. Ṣùgbọ́n mo sọ síwájú, mo sọ sẹ́yìn, bí mo ṣe máa ń sọ, mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin tí ẹ ti ń bá mi pín ètò. Toró ṣe pàtàkì kí a gbọ́ ètò tálẹ́ yìí. A ti ń gbọ́ tẹ́lẹ̀, ọ̀pọ̀lọpọ̀ la ti ń rí nínú àwọn yàrá pílátífọ̀mù míì tí oníkálukú wa wà. Ṣùgbọ́n àwa tá a gbé ètò yìí wá lálẹ́ yìí, bó tiẹ̀ jẹ́ pé eléyìí tá a gbé wá yìí bá a bá rí a ò ní sọ, ṣùgbọ́n a rí ni. Rírí tá a rí ló jẹ́ á jáde lálẹ́ yìí láti lè wá sọ nípa ẹ̀, láti lè wá pe àkíyèsí àwọn onímọ́tò, àbáwọ̀ ọlọ́kadà, àbáwọ̀ olówó tá a lè fi rin ọmọ Yorùbá ẹgbẹ́ ara wa lọ́wọ́, ṣùgbọ́n a lè fi rin àwọn báńdíìtì lọ́wọ́, a lè fi rin àwọn Fúlàní dáràndáràn lọ́wọ́ tẹ́ ẹ pè ní darandaran. Mò ń bọ̀ ká tí ó mọ̀ ọ́ lọ.
òmìnira. Ìjẹ́jẹ́ ká máa lè bá tẹ̀síwájú ọkọ̀ ire àtòhun tó dára. Ọmọ Olúwa dìde, bọ́ sí ipò ẹ̀tọ́ rẹ̀. Ìwọ ni ìmọ́lẹ̀ gbogbo adúláwọ̀. Mebẹ́mi àti yín iná ní mọ́lẹ̀ ògo adúláwọ̀. Àwa tá a jẹ́ ògo adúláwọ̀ tá a jẹ́ mọ́lẹ̀ adúláwọ̀, àwa náà la wà lórí struggle yìí. Bẹ́ẹ̀ ni o, bó ṣe rí gẹ́lẹ́ iná ẹ̀ lórin ń sọ jáde o. Orin akọmọ̀nà tẹ́ ẹ gbọ́ tẹ́ yìí bó ṣe rí nù. Ibi tá à ń lọ jìnnà, ibi à ń yà sí náà ló pọ̀. Ẹ jọ̀ọ́, mo rọ gbogbo àwa onímọ́tò, gbogbo àwa gáràjì kọ̀ọ̀kan nílùú kọ̀ọ̀kan, pàápàá jùlọ nílẹ̀ Kóòtù Òjíire. Ẹ jẹ́ á máa ṣàyẹ̀wò bá a bá fẹ́ gbérò. Bóyá a fẹ́ gbérò nínú gáràjì ni àbí lójú ọ̀nà, ẹ jẹ́ á máa ṣàyẹ̀wò dáadáa ká tó mọ̀ gbérò. Pàápàá jùlọ àwọn ìyàwó àwọn Fúlàní wọ̀nyí, àwọn èyí tó máa ń tọrọ bíi kòmíì, wọn a máa tọrọ báràkì. Òmíì ẹ̀ẹ́rì tí wọ́n pọn àpò sẹ́yìn bíi ká ní wọ́n pọn mọ́. Òmíì ò lò jáàbù, ẹ mọ́ bínú o, ẹ̀yin oníjàábù ẹ mọ́ bínú. Ẹ̀yin ẹlẹ́sìn wa tá ń lò jáàbù ẹ mọ́ bínú. Ṣùgbọ́n ẹ mọ̀ pé ohun tá a bá rí a ò gbọdọ̀ mọ́ sọ ọ́. Àwa tá a jó ní mọ́tò, ìmọ̀ràn rèé o, ìmọ̀ràn pàtàkì sì ni fún wa láti lè jẹ́ pé ẹ̀já mọ́ ṣàyẹ̀wò dáadáa, ká mọ́ bá a ké èrùn jára wa. Ṣùgbọ́n a ti ń ké èrùn jára wa báyìí nípasẹ̀ àyẹ̀wò tí ò sí mọ́ dáadáa nídọ̀ àwọn onímọ́tò. Àwa ń pè yín ṣàkíyèsí. Ìdí nìyí tí mo fi ní ẹ̀yin bàbá mi, ẹ̀yin ìyá mi tẹ̀ ń gbọ́ ètò yìí lálẹ́ yìí, ẹ dákun ẹ bá ń pín ètò yìí kó kàn wọ́n là, kó kan gbogbo àwọn chairmanu gáràjì kọ̀ọ̀kan, ẹjọ́ dọ́dọ̀ wọn. Àní àyẹ̀wò ṣe pàtàkì. Èrò tá a fẹ́ gbé lójú ọ̀nà, tá a bá èrò lójú ọ̀nà tí ò wọnú gáràjì wá, àbí a lọ ìlú kan wá ń bọ̀, pàápàá jùlọ tá a bá ti ráwọn ará bí, ẹ mọ̀ jẹ́ á ṣe pé nítorí owó, ohun tó ń hàn wá lè mọ̀, tó ń dà wá láàmú, ohun tó kó wa sínú wàhálà yìí lónìí tó fi dòní òun náà lówó. Owó yìí náà ni. Ẹ wá rí abí àbádé, ẹ rí bí àbádé báyìí, ẹ wo bí owó náà ń tì wá lọ. Bí àṣàlàṣà bàbá wa kan, wọ́n á sọ pé owó tó ń wó ní mọ́lẹ̀ ni. Ìwọ tó jí làárọ̀ tó ń gbàdúrà pé Elédùmarè dákun fowó ṣìkẹ́ mi àbí fowó ṣọ̀rẹ́ mi, fowó ṣọ̀rẹ́ mi, ẹ rí i pé àdúrà tí ò yẹ kéèyàn mọ́ gbà ní pé owó Elédùmarè fowó ṣọ̀rẹ́ èèyàn. Bówó bá jọ̀rẹ́ èèyàn náà tó ń kọ́, kí ni ó padà ṣẹlẹ̀? Níbo lowó ni ó padà gbé ọ̀rẹ́ náà lọ?
yóò padà gbé lọ bí oko parun nítorí àtẹnujẹ, nítorí owó. Àwa bẹ̀rẹ̀ sí ní kó àwọn Fúlàní wọlé. A tiẹ̀ tún wá rí i pé ọ̀pọ̀lọpọ̀ níbí àwọn ọkùnrin wọn mọ̀ dára tó wù wọ́n ń kó wọn nù mọ́tò wá. Irú ọ̀kan ló ṣẹlẹ̀ tí mo tún rí òun náà níbi wọ́n já wọn lẹ̀ bí wọ́n ṣe pọ̀ tó. Àwa lógun ò tí ì wọ̀lú, ogun ò tí ì dé. Iṣẹ́ kí làwọn èèyàn wá ṣe lórílẹ̀ káàárọ̀ oòjíire, nílẹ̀ káàárọ̀ oòjíire, iṣẹ́ kí wọ́n wá ṣe. Àwọn òwò náà ni ó tún gbà wọ́n sínú ilé ìbáwọ̀ ọmọ kóòtù oòjíire yìí náà ni. Nítorí kíni? Nítorí owó yìí náà ni. Owó tá a lè fi rin ọmọ ìyá wa lọ́wọ́, tá a lè fi rin ọ̀rẹ́ lọ́wọ́, tá a wá ní àwọn báńdíìtì lókù tá a fẹ́ mọ̀ fi ṣàánú fún. Ẹ̀já ronú pìwàdà. Bẹ́ẹ̀ bá ti ń rí àwọn Fúlàní lóbìnrin, ẹ dákun ẹ mọ́ ọ ṣàyẹ̀wò dáadáa. Ṣé ẹ ráwọn báàgì tí wọ́n ń gbé kọ́ káàkiri òun? Nǹkan olóró ló pọ̀ ńbẹ̀. Nǹkan olóró náà ló pọ̀ nú àwọn báàgì wọ̀nyí. Ìdí nìyí tá a fi ní kẹ́ ẹ mọ́ ṣàyẹ̀wò báàgì àbí ẹ mọ́ ṣàyẹ̀wò èrò tẹ́ ẹ fẹ́ gbé kẹ́ ẹ tó gbé. Ẹ jẹ́ ń wáyà lọ sọ́dọ̀ àwọn ọlọ́kadà. Ẹ wo gbogbo àwọn ìletò, ẹ wo gbogbo agbọn tó ń kálukú wá wà nílùú tó ń kálukú wá wà lónìí. Ǹjẹ́ ẹ lè sọ fún mi pé tá a bá kó ọ̀kadà 1000 ọ̀kadà jọ, agbára káká la fi rí 100 kan tí ń ṣe 100,000 àbí 100 tá ò sì rí ọmọ kóòtù ojíire nínú 1000 lónìí. Ẹ ti ẹ̀já mọ́ ti sọ̀rọ̀ stéètì kọ̀ọ̀kan, ẹ̀já sọ̀rọ̀ pé local government kọ̀ọ̀kan. Bẹ́ẹ̀ bá kó ọ̀kadà tó wà ní local government jáde lónìí, kẹ́ ẹ wá sọ pé ọmọ Yorùbá mélòó ló wà níbẹ̀ tó ń gọ̀kadà. Bí báwọn báńdíìtì yìí náà ni. Inú wa mọ́ wá dùn lórí pé àwọn báńdíìtì wọlé. Owó tó yẹ ká fi ra ọ̀kadà fáwọn ọmọ àbí ká fi tọ́jú àwọn tó ti kàwé tí wọn ò ríṣẹ́ àbí ká fi dálé iṣẹ́ lẹ̀ fáwọn tó kàwé tí wọn ò tí ì rọ́nà kankan lọ, káwọn náà lè mọ orí ọwọ́ múlẹ̀ ẹnu. Bèbí mẹ́sìn tá à ń rà, àwọn wo là ń kó fún? Ọ̀kadà tá à ń fowó náà rà, à ń kó fáwọn báńdíìtì yìí náà ni. Láì mọ̀ pé ọ̀kadà tá à ń gbé fáwọn aráabí, láì mọ̀ pé à ń fi wọ́n mọ̀nà, àwọn ni òun ní ṣiṣẹ́ fún wọn tí wọ́n fi mọ kọ̀rọ̀kọ̀rọ̀, tí wọ́n fi mọ bí àlùpàdé àti àlùdé àdúgbò kọ̀ọ̀kan àti ìlú kọ̀ọ̀kan, ọ̀nà tó wọlé àtọ̀nà tó jáde. Ẹ̀yin olówó yábú, ẹ̀yin olówó kọ̀mẹ́bí, olówó kọ̀márá, olówó tí ò mọ ọ̀rẹ́ láti lè fi tọ́jú ọ̀rẹ́ àbí láti lè fi rin ọ̀rẹ́ ẹ̀ lọ́wọ́, tó ní báńdíìtì lókù láti mọ̀ fi ń rẹ̀ lọ́wọ́. Àkókò tó ẹ dákun ẹ ronú. Sẹ́yìn bí ò rí ni ẹ̀yin ẹgbẹ́ ọlọ́kadà, ẹ̀yin náà kóra yín jọ bẹ́ẹ̀ sí kóra yín jọ, ẹ wo àwọn tó pọ̀ láàrin yín. Ẹ̀yin tẹ́ ẹ jẹ́ bí ọlọ́kadà ní Yorùbá, tẹ́lẹ̀ yìí ń ṣèpàdé ọ̀kadà. Ẹ wo àdúrà àwọn báńdíìtì tó wà láàrin yín. Ẹ wo àdúrà àwọn Fúlàní ajínigbé, àwọn Fúlàní ajínipa. Ẹ wò wọ́n bí wọ́n ṣe pọ̀. Ṣé ẹ mọ̀ pé àwa fúnra wa gangan fúnra wa láti ṣí ọ̀nà jàǹbálẹ̀
fún gbogbo ọmọ kóòtù òjìrì. Ìdí nìyí tí mo fi ń pè wá sí àjọ ìrònú lálẹ́ yìí lórí ètò Koiki Media bringing the world closer to your doorstep. Kí gbogbo wa ká lè jọ ṣe kíni, ká lè jọ ronú. Ìmọ̀ràn yìí ó ṣe pàtàkì fún èmi àti yín, pàápàá jùlọ ìwọ tó o bá ṣẹ̀ṣẹ̀ ń ronú láti ra ọ̀kadà. Bó o bá rọ̀kadà, bí ọmọ rọ̀kadà, ṣùgbọ́n mọ́ gbé ọ̀kadà fún Fúlàní mọ́. Ẹ mọ́ gbé fáwọn báńdíìtì mọ́. Ṣé mọ̀ pọ́kadà tẹ́ ń gbé fún wọn yìí, òun náà ni wọ́n fi ń kó nǹkan wọlé. Ẹ jẹ́ ń béèrè ìbéèrè lọ́wọ́ wa. Ọ̀pọ̀lọpọ̀ àwa tá a ní ọ̀kadà, tá a ra ọ̀kadà fún báńdíìtì pé wọ́n mọ̀ fi ṣọ̀kadà wá. Ìbéèrè tí mo fẹ́ béèrè lọ́wọ́ wa rèé o. Nígbà tó bá délẹ̀ tán, tá a bá ní kò ní dògùn tó dògùn, ǹjẹ́ ẹ ronú pé ẹ lè rí ọ̀kadà yín gbà padà mọ́? Ẹni lọ́kadà 10 tó kó fún báńdíìtì nítorí owó. Kí ni àmì ìdánilójú tí wàá fi rí ọ̀kadà náà gbà pé? Ẹlòmíì gan kò tiẹ̀ tí ì délẹ̀ tán, kò tí ì dé ní ẹ̀sìn, ẹ bá béèrè lọ́wọ́ ẹlòmíì, wọ́n ti gbọ́kadà rẹ̀ lọ. Wọ́n ti sọ ẹlòmíì dẹni ilẹ̀ nítorí àtẹnujẹ. Yorùbá ẹgbẹ́ rẹ̀ ń bẹ ńlẹ̀ tí ò gbé fún. Ìmọ̀ràn mi sí gbogbo ẹ̀yin ọlọ́kadà tẹ́ ẹ lówó ọ̀kadà lọ́wọ́, òun rèé o. Pàápàá jùlọ ẹ̀jẹ̀ tó wá fi kún un fún wa. Àwa táwọn ń sọ̀kadà lọ sí Ọ̀ọ̀ni oko, bóyá ìletò tó wà ní àgbègbè wa tó jìnnà, tá à ń sọ̀kadà lọ, ẹjẹ́ á mọ rìn tìfura o. Ẹjẹ́ á mọ rìn tìfura. Ẹ wò ó, mò ń bọ̀, mi ì fẹ́ dá wa lágara. Ẹjẹ́ á jọ sáré délé agbára náà. Gẹ́gẹ́ bí ìṣèwà talẹ́ òní, ẹjẹ́ á jọ sáré délé agbára. Bí ẹ bá ń gbọ́ pékélé, bí ẹ bá ń gbọ́ pékélé, ibi ìpàdé ìta gbangba lórí ṣíṣe orílẹ̀-èdè Yorùbá, ẹgbẹ́ ìlànà ọmọ Oòduà USA ńlọrọ̀ ń gbà lọ. A ó pàdé pẹ̀lú bàbá wa àwíṣe àgbáyé ọ̀jọ̀gbọ́n àgbà Wándé Abímbọ́lá. A kì í bá babaláwo gbélé kójú ó máa pọ́n ni, nítorí pé iwájú òkun ní í ṣe, ẹ̀yìn òkun ní í ṣe, erin kò ṣe yí padà kún, àbàtà kún. Ènìyàn tó mọ̀pin òkun ò sí. Èyí ló mú kẹ́gbẹ́ ìlànà ọmọ Oòduà ní USA ó kàn sí bàbá wa àwíṣe àgbáyé Ògúnwándé ọmọ Abímbọ́lá ìrókò síbi ìpàdé ìta gbangba lórí ṣíṣe orílẹ̀-èdè Yorùbá ní déédé aago 6 ìlà oòrùn Amẹ́ríkà 6 p.m. East Standard Time àti aago 11 alẹ́ nílẹ̀ Yorùbá lọ́jọ́ 18 oṣù yìí Sunday May 18th 2025. Nọ́mbà Zoom òun ni 862-704-80064. Kóòdù ìpàdé ni 650164. Ẹ̀túyàyà kékulé ó sọ fún toko, ẹ wá pàdé àwíṣe àgbáyé ọmọ Abímbọ́lá ìrókò. Mo rò pé a ti gbọ́ báyìí. Ẹ̀túyàyà ẹ pàdé bàbá wa ìrókò. Mo kẹ́yìn bàbá mi, mo kẹ́yìn ìyá mi tẹ̀ ń bá mi pín ètò, ẹ̀yin tẹ̀ ń bá mi lọ. Ó ṣe pàtàkì ká jọ ronú
pàápàá jùlọ àwa tá à ń gbọ́kadà kiri àsìkò rèé o bá a bá ń jáde ẹja mọ̀ jáde tán ẹ mọ̀ jẹ́ á jáde láàbọ̀ ẹ mọ̀ jẹ́ á jáde láàbọ̀ àkókò ní ìwọ tó màdúà gbà tó mọ̀ pé Jésù òun náà ni bàbá tó lè gbà yẹn kalẹ̀ tó mọ̀ pé òun ni dákun mọ́ jìnà sí i lákòókò tá a wà yìí súnmọ́ Jésù náà súnmọ́ dáadáa súnmọ́ lọ́rùn dìmọ́ lẹ́sẹ̀ dìmọ́ gbogbo ara bó sì jẹ́ pé ànábì yìí náà ni tá a mọ̀ sí ànábì Ìsá ìrun wákàtí márààrún yìí náà ní gbogbo ìgbà dákun mo fẹ́ kó o tẹra mọ́. kò bá wá jẹ́ pé tẹ̀yìn bàbá wa náà ni ó ṣe pàtàkì ká mọ̀ jẹ fẹ́ǹsì kìyẹn dáadáa bá a ṣe ń jẹ lóríṣiríṣi paracetamol àwọn paracetamol oríṣiríṣi ṣe mọ̀ pé àwọn olómi wà àwọn oníkóró náà wà ẹja mọ̀ jẹ dáadáa àkókò tá a wà yìí a ti finá sórí òrùlé a ti ṣe kíni a ti finá sórí òrùlé tíná bá bú tán agbára oníná ò ní kà mọ́ ìjágbára wa tiẹ̀ tí ì kà báyìí ìdí nìyí tá a fi ń ké fún wa ẹ jẹ́ n sáré mú wa lọ síbì kan gbogbo wa la ti rí i ẹ worú arákùnrin tí wọ́n sá lórí tí gbogbo wa ń gbé káàkiri nínú platform ǹjẹ́ ẹni tí ò súnmọ́ Jésù àbí tí ò súnmọ́ àdúà àbí tí ò jẹ fẹ́ǹsìkì tó kẹ̀ mọ̀ pé mo kẹ̀ wá nú ayé náà ní láti mọ rówó ń tèmi tó bá ṣe pérú wọn bẹ́ẹ̀ iná ni wọ́n sá sàkúsà tí wọ́n sá lórí yìí ẹ sọ fún mi níbo ni wọ́n bára wọn níbo ni irú ẹni bẹ́ẹ̀ níbo ni wọ́n bá rẹ̀ ìdí nìyí tá a fi ń ké fún wa pé ohun tá a bá mọ̀ jẹ ẹja mọ̀ jẹ ẹja jẹ bàbá mi Fẹ́mi mo kí yín mo fẹ́ kẹ́ ẹ bá ń pètò yìí kó dọ́dọ̀ àwọn onímọ́tò bí mo ṣe ń tẹnu mọ́ àwọn onímọ́tò míì wà tó jẹ́ pé tó bá ti rí Yorùbá ọmọ ẹgbẹ́ tó yẹ kó gbé e kó ràn án lọ́wọ́ kó gbé e nítorí Fúlàní nítorí báńdíìtì onímọ́tò ò ní gbé lòmíì o wọn ò ní gbé Yorùbá tí wọ́n rí wọn nítorí owó táwọn gbà ṣùgbọ́n àwọn ti gbowó náà tán wọ́n ti kó wọn wọlé wọ́n ti gbowó tiwọn tí wọ́n gbà ẹ wá wo èrò tí wọ́n kó wọlé àwọn òwò wọn kó wọlé tì. ìdí nìyí tí mo sọ pé ìmọ̀ràn wà fún àwọn onímọ́tò àtàwọn ọlọ́kadà torí pé ọ̀pọ̀lọpọ̀ wa náà à ń bẹ́nu ẹni tí ó ṣokùnfà àwọn báńdíìtì yìí tí wọ́n fi pọ̀ ń lù ú. Koiki Media bringing the world closer to your doorstep. Ó ń kí gbogbo lé. ẹ wò ó a ò ní gbára wa lákòókò lálẹ́ yìí mo kí wa lẹ́ẹ̀kan sí ibi àkú ìmúra. àkú ìmúra ǹjẹ́ yìí múra bí? ǹjẹ́ ìwọ múra ǹjẹ́ mi múra? ǹjẹ́ lóòótọ́ àti lódodo ǹjẹ́ o ti múra ara lè tó dé tán yìí? ẹ jẹ́ n tún wá padà ẹ jẹ́ n tún sáré lọ síbí
ká mọ́ rò pé bóyá a ti gbàgbé àbí a ti ṣẹ́gun wọn. A ò tí ì ṣẹ́gun wọn o. A ò tí ì ṣẹ́gun wọn. Àwọn wo la ò tí ì ṣẹ́gun wọn? Àwọn oníkóòdì jàǹbá, àwọn oníkóòdì 419 lórí mega rally tó ń bọ̀ wá yìí. Mo tún fi àkókò yìí mo tún fi ń rán wa létí pé ẹ tẹ́tí inú yín bẹ̀lẹ̀ jẹ́, ẹ dákun ẹ bá ń sọ fún gbogbo ọmọ kóòtù òjíire. Àníṣẹ́ bẹ́ẹ̀ bá rẹ́ni tó ń pè yín tí wọ́n ní ẹ darapọ̀ mọ́ súùmù kan tó jẹ́ ti mega rally yìí tí ò jẹ́ láti ọ̀dọ̀ àwọn bàbá wa àbí àwọn tí a fi ṣe aṣáájú tí a fi so lórí. Ìdí nìyí tí wọ́n fi ń sọ fún wa pé kí oníkálukú wa ká padà sí inú stéètì wa bá a ṣe wà nínú general. A ó lè mọ gbọ́ information yìí ń bẹ̀ àbí ká mọ gbọ́ nínú stéètì wa àbí local government wa. Ṣùgbọ́n tá a bá wá ti ń rí àwọn kan tí wọ́n ti ń pè yín lábẹ́ aṣọ pé ẹ wò ó, ẹ lọ darapọ̀ mọ́ ìpàdé ńlá tó ń bọ̀ yìí, tí wọ́n ń pè yín lábẹ́ aṣọ tí èsì pé ẹ gbọ́ nínú pílátífọ̀mù ìfẹ́lódùn àpapọ̀ ọmọ kóòtù òjíire, àbí kẹ́ ẹ gbọ́ lẹ́nu ọ̀gá wa agbẹnusọ bàbá wa olóyè Mọ́jàsọ́lá Ìgbòho Òòṣà. Koiki Media bring it the world closer to your doorstep. Tá ò gbọ́rọ̀ àwọn kéde wọ̀nyí àti gbogbo àwọn akẹgbẹ́ wa tí wọ́n jẹ́ mídíà tó jẹ́ mídíà àti Yorùbá Nation yìí, ẹ dákun mo bẹ̀ wá lórúkọ Elédùmarè, ẹ mọ́ darapọ̀ mọ́ irú pàdé bẹ́ẹ̀. Ṣé ẹ ráwọn èèyàn tó ń dẹ́rù àrà yẹn wò, àwọn alọ́kólóhùn kígbe ni. Àwọn tí wọ́n fẹ́ mọ kówó nínú àkáǹtì ni, àwọn tí wọ́n kówó nínú àkáǹtì èèyàn. Bóyá àkáǹtì First Bank lẹ́yìn ń lò ní àbí Zenith Bank ní, oríṣiríṣi àkáǹtì tẹ̀bátá tí ń lò. Ẹ dákun ẹ jọ̀wọ́, a rọ̀ wá, a bẹ̀ wá, a fi orúkọ Elédùmarè a fi bẹ̀ wá. Ẹ dákun ẹ mọ́ darapọ̀ mọ́ wọn. Wọ́n fẹ́ sọra wọn lórúkọ tí àwọ̀ jẹ́ ni, a ò sì ní jẹ́ lágbára Èdùmàrè. Mo kí gbogbo ẹ̀yin bàbá mi lẹ́ẹ̀kan sí i. Tó ẹ jẹ́ n wá tún sáré lọ síbí èyí tó ṣe pàtàkì jùlọ tí a ò tí ì ṣe rèé o. Ọ̀pọ̀lọpọ̀ wa la ò ṣe é. Bá a ṣe ń pariwo tó Yorùbá Nation, Yorùbá Nation. Ìjẹ́ nínú ilé rẹ, lọ́dẹ̀dẹ̀ rẹ, ìjẹ́ o ti polongo yìí? Ǹjẹ́ ìpolongo yìí, ìyìn rere yìí, ìjẹ́ o ti mú tọ̀ wọ́n? Ǹjẹ́ o ti fi bọ́ ẹbí àtàrà rẹ̀? Ǹjẹ́ ńgbà tó o sì fi bọ́ wọn, bó o lo ṣe fi bọ́ wọn sí? Àkókò wá rèé. Àkókò náà ti dé báyìí. Ẹ mọ̀ pé ńgbà tí olùgbàlà ni ẹ̀yìn Jésù dídè rẹ̀ bí wọ́n ṣe sọ fún wa pé bí olè lóru náà ni ó sì dé. Tẹ́nì kí wọn ní mọ̀gbà tí yóò dé. Ọ̀rọ̀ náà dàbí ọ̀rọ̀ wọ́ndíá mẹ́wàá nínú Bíbélì, bẹ́ẹ̀ lọ̀rọ̀ yìí ṣe ń bọ̀. Nígbà rálì náà bá dé, àwọn tó ti ṣetán bí àwọn wọ́ndíá mẹ́wàá yìí tí mo fẹ́ fi ṣàkàwé yìí, nígbà tí àwọn tó ṣetán tí wọ́n múra tán tí wọ́n ṣe kíni, nígbà tọkọ ìyàwó dé, gbogbo wọn ṣe kíni, wọ́n bá ọkọ ìyàwó wọlé. Ìdí nìyí tá a fi ń sọ fún wa pé ẹ jẹ́ á jọ pariwo yìí dáadáa, kó mọ̀ jẹ́ pé orí social media nìkan náà la ó ti mọ̀ pariwo.
ládùúgbò wa ẹ jẹ́ á pariwo kó tó di pé ọkọ ìyàwó dé. Bọ́kọ ìyàwó bá dé tí ọkọ náà dé, ọmọ lójú ẹni tí ó bọ́kọ ìyàwó wọlé. Ṣùgbọ́n mo gbà á ládùúrà pé èmi àti yín lágbára Èdùmàrè a ó jọ bọ́kọ ìyàwó wọlé ńgbà ọkọ ìyàwó bá dé. Nígbà wọ́n tẹ̀síwájú nínú ọ̀rọ̀ wọn, ìgbà tílẹ̀kùn tì níkẹyìn làwọn yòókù wá dé. Wọ́n wá ké pe olúwa olúwa, ẹ̀yin wo nàún? Àwa ni a ti tilẹ̀kùn. Ẹ wò ó, n ò ní tilẹ̀kùn re mọ́ èmi àti yín. Ilẹ̀kùn àbáyọ, ilẹ̀kùn ọlà, ilẹ̀kùn oríire, ilẹ̀ olómìnira yìí tà ń wò lọ yìí, wọn mọ̀ ní tì mímí àtẹnìkọ̀ọ̀kan wa yìí tẹ̀ ń gbọ́ mi. Pàápàá jùlọ yìí tẹ̀ ń jà fún ìjàngbara yìí. Ẹ jẹ́ á jọ polongo ìyìn rere yìí, torí pé ọ̀pọ̀lọpọ̀ etí ọ̀pọ̀lọpọ̀ ló ti di, ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ náà kó tún wá ń gbọ́ ọ̀rọ̀ orí social media báyìí. Kìí ṣe ọ̀pọ̀lọpọ̀. Ẹ jẹ́ á fi bíbà yìí wò ó, bí àwọn ìyá wa kan láwọn àgbànú ilé, àwọn bàbá wa tí wọn ò ní àwọn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ báyìí lọ́wọ́. Ǹjẹ́ wọ́n lè gbọ́ ohun tá à ń wí bí kò ṣe pé àwa gangan fúnra wa á ranra wa lọ́wọ́? Àwọn èèyàn wa tó wà nírìn àjò, bá a ṣe ń ké tó, a ò ní dákẹ́, ẹ mọ́ jù ó rẹ̀ wá, a ò ní jó sú wa, torí pé bó bá délẹ̀ tán, àwọn gẹ́ kábàámọ̀ pé wọ́n sì ké o, wọ́n wí fún wa, àwa la ò gbọ́. Lágbára Elédùmarè kò ní bàjẹ́ fún wa. Ẹ dákun, ìmọ̀ràn mi sí gbogbo ilé, sí gbogbo àwọn onímọ́tò, àti lọ́kùnrin àti lóbìnrin, àti ládùúgbò wa gangan pàápàá. Àwọn àdúgbò wa a mọ̀ rí wọn tí wọ́n mọ̀ pọn ọmọ káàkiri, ọmọ lásán kọ́ ni wọ́n pọ̀n. Bẹ́ẹ̀ bá ti ń rí wọn ládùúgbò, ẹ mọ̀ challenge wọn. Àwọn òmíì á mọ tọrọ bárà, àbáwọn òmíì á mọ ṣàdúà. Bí wọ́n ti ń ṣàdúà, ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wọn á pìtì wọ́n. Wọ́n á pìtì, wọ́n á fẹ́ gbọ́ ohun tó ń wí. Ẹ dákun, àgbàdúà nínú ilé wa tẹ́lẹ̀ ni. Àbí etí Elédùmarè dì, ọ̀gbọ́n ohun tá à ń wí. Elédùmarè gbọ́. Ṣùgbọ́n àwọn ọgbọ́n táwọn kinní yìí ń dá ní ìsìn, òun là ń sọ fún wa yìí, káwa náà lè ṣe àkíyèsí rẹ̀. Ọmọ jẹ́ pé àwa nìkan là ń rí, báwa náà ṣe rí làní á tètè gbé wá fún yín, kẹ́yìn náà lè gbọ́, nítorí ìgbà tó bá dé ọ̀dọ̀ yín bẹ̀, níbi tó ní kálukú wa bá wà. Pàápàá jùlọ, ẹ jẹ́ n sọ fún àwa pé àwa tá a wà ní ìpínlẹ̀ Kwara State, ó ṣe pàtàkì fún wa gidi gan. Torí pé ọ̀pọ̀lọpọ̀ nǹkan tá à ń sọ yìí, sáìdì ìpínlẹ̀ Kwara State yìí náà ló fìdí sí jù. Kò ní bàjẹ́ fún wa láṣẹ Èdùmàrè. Mo kí wa lẹ́ẹ̀kan sí iléeṣẹ́ Koiki Media, bringing the work closer to your doorstep. Ó ní kí gbogbo yín ẹ ṣé, ẹ kú ìfẹ́, ẹ kú ìfarabalẹ̀ láti gbọ́ ètò tàlẹ́ yìí. Mo gbà ládùúrà pé èyí tó tún bọ̀ aṣojú ẹ̀mí gbogbo wa. Kò ní sú wa, kò sì ní rẹ̀ wá láṣẹ Èdùmàrè. Nígbà tí mo fi àkókò yìí tí mo fẹ́ mọ̀ wá ṣe lọ báyìí, mo ń kí gbogbo àwọn òṣìṣẹ́ Koiki Media pátápátá jákèjádò àgbáyé níbi tí oníkálukú wa wà, wípé a kú iṣẹ́ takuntakun. A ò ní tẹnugbó bí ọwọ́, a ò ní ṣìṣọ o, ayé ò ní gbóhùn lẹ́nu ẹnì kọ̀ọ̀kan wa. A ó mọ̀ orí bá ti ṣe, a ó sì mọ̀ ọ̀rọ̀ náà gbégbà.
àánú ọlọ́run yóò fọ́n ilẹ̀ ìlérí, ilẹ̀ olómìnira èyí tá à ń wò lọ yìí, tí à ń wò lókèèrè yìí, gbogbo wa láwùjọ débẹ̀ láyọ̀ àtàlàáfíà, a ò ní kún rèwerèwe. Àṣetààbọ̀n kò ní bẹ́ni kọ̀ọ̀kan wà láṣẹ Èdùmàrè. Ẹjá mo fi ibi báyìí, ẹjá máa fi ṣe lọ gẹ́gẹ́ bí ìṣe wa. Ẹ jẹ́ sáré fún wa ní ìdágbére ráńpẹ́. Ó dìgbà.